àgbáyé Aminullahi òyìnbó gómìnà fàṣíọ́nì àdìbò náà làbíyé àṣírí ọmọnà. olórí rẹ bá ń pariwo pé àgbáyé Aminullahi òyìnbó gómìnà. Bàbá wọn jẹ́ àgbáyé lọ ń dákọ̀. Àṣìhànà àdìbò náà làfihàn àṣírí mọ́nà. Ẹ̀sìn kẹ́nu mi ṣe ń dùn. Àṣìhànà àdìbò náà làfihàn àṣírí mọ́nà. Bàbá wọn jẹ́ àgbáyé. Odidi mímọ̀, odidi àlùbáríkà. Odidi àlùbáríkà àràbá ńlá ni bàbá wọn sí àgbáyé. Aminullahi. Àtọ́jú àtẹ̀yìn. Àgbáyé. Gbogbo àjọ rí àtọ́jú àtẹ̀yìn. Àbí wọn sí àgbáyé. Aminullahi. Wọ́n ṣiṣẹ́ ni àwọn tó bí wọn ṣiṣẹ́ wọ́n fi gbà wọ́n lọ́dọ̀ Ọlọ́run. Bàbá tó bí wọn ṣiṣẹ́ ni wọ́n fi gbà wọ́n. Wọ́n bí bàbá wọn sí àgbáyé tí bí ìṣàrà ti dé. Torí bàbá wọn fara gbolẹ̀ fún Ṣéhù Tájù Làdábì púpọ̀. Bàbá tó bí wọn fara gbolẹ̀ fún Ṣéhù Tájù Làdábì púpọ̀. Bàbá Tájù Làdábì ni gbogbo ọmọ rẹ ni ó dèèyàn gbogbo wọn sì lálùbáríkà àmọ́ ọ̀kan tún wà nínú wọn. Àgbáyé Aminullahi mọ́ṣídù gómìnà fàṣíọ́nì àdìbò náà bí àṣírí ọmọnà. Àfà mọ́ mi ni. Níbo ló dé tá àlùbáríkà wà sí àgbáyé òde. Àfà mọ́ mi ni. Wọ́n àti wọn àlùbáríkà wọ̀ ọdún tàlàyé lọ. Bàbá tuntun gbọ́ ní ìsìn inú ìlú oṣù tó máa dùn. Àlùbáríkà wa pọ̀ ẹ wá wòran o wọ́n wá ní àmánà tó ní agbára wọn àfà nígbà wọn kìlá lè kéwúlẹ̀ àdàbíyà tó lè kàmáàlíyà ayé bẹ̀ kọ́ ni. Láàdùn kàmáàlí okò alájà àgbà okò àfà àgbà jẹjàmáàlẹ̀ alìjàmáà tó lè àdàbíyà tó lè kàmáàlíyà ayé bẹ̀ kọ́ ni. Wọ́n ní masalasi wọ́n sọ ní masidu sheikh tajil adab wọ́n tún ní mi masidu sheikh kamali dín àfà wọ́n àárẹ̀ tí wọ́n ń sọ ni pé orí pa àfà mi ò ní parẹ́ oko àfà mi ò ní parẹ́ ariwo tí àgbáyé pa tí wọ́n fi kú nù bàbá tó ma wọ́n sọ aláyèsí ọ̀kan náà kẹlẹ́ wọn sọ aláyèsí àgbáyé ibi tí wọ́n fẹ́ràn àfà àwọn dé alájà gbàdì ìránṣẹ́ wa pé tó bàbá ò má ti ń lọ tí wọ́n ẹ wá àánúbì kan tá a fẹ́ lọ lẹ́kọ̀ọ́ ànílò lè wá bá wa lọ wọ́n fẹ́ sìnkú àgbáyé sì fi ọmọ ńlẹ̀ ọmọ bíbí inú wọn sì fílẹ̀ àwọn ní àfà mi ní yọjú sáwọn wọn ò dágbére pàwọn ńlẹ̀ kó wọ́n wá lọ tán àwọn aráàlú wọn ń retí pé alájì à ń retí àti àrí alájì ẹdẹ èèyàn mẹlẹ léwu wọn ló kékeré wò wọn dọdọ alájì àgbà náà kò wí fún wa pé nǹkan báwọn